di oṣó ó sọ̀ràn tó ń lò ní bẹ̀bẹ̀ ìfapá bíi amọ̀ tó ń lọ sódò òrọ̀lẹ́ wọ́n ní ó kára lẹ̀ ẹbọ ni kó mọ̀ ṣe ó ní èmi ni mo só ọmọ mi kọ́ ló só òpóróró èmi ni mo só ọmọ mi kọ́ ló só ọ̀parara. Èkùsà o ibẹ̀ nílé ìwò rẹ̀ lóde òòṣà Àrẹ̀mọ tí fojoojúmọ́ ṣoore fẹ́ni tí sunkún oore ó ṣe yìí tán èsúrù rẹ̀ pàdídà yìí ńlá jà. Òde ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o. Òde ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o. Àtúwọ̀n ká níbi tán gbé dáná irọ́ tí bàjẹ́ bọ́lẹ̀ o. Ojú tó lé ojú tó kó màmá ni tí bàjẹ́ bọ́lẹ̀ o. Ọmọ àdúgbò lọ́sọ̀ nígboro tí bàjẹ́ bọ́lẹ̀ o. Ọmọ jọmọ lọ ọmọ gbọ́mọ mi o tí bàjẹ́ bọ́lẹ̀ o. Transformer tó ń faná wọlé o tí bàjẹ́ bọ́lẹ̀ o. Onínú ire ni ó kọ̀ wọ́ sí okò rẹ̀ jẹ́ o tí bàjẹ́ bọ́lẹ̀ o. Ẹ wo mi ìfẹ́ wàhálà o mi ìfẹ́ rádaràda o ẹ sọ fún kó san wàjọ rẹ̀ kékèké san má bínú ọ̀rẹ́ mi lọ́lá alága farabalẹ̀ tí má ti délé ní ìsìn má pé irú kásíkásí wọ̀ nìyẹn. Kò sí wàhálà èmi ń lọ ṣọ́ọ̀ṣì nìyẹn Ọlọ́run ló ní àpàdé mo kàn ní sáré sọ̀yún ni. Òde ìwà àti ṣọ́ọ̀ṣì ṣá ó lọ láàárọ̀ ó lọ lọ́sàn-án ó lọ lálẹ́ ó sùn lọ lóru kí ló dé. Bó máa ṣe wá ṣe ṣọ́ọ̀ṣì nì. Jẹ́njà ò sí nǹkan kan. Máàlù kan ti dé ṣọ́ọ̀ṣì wa ní ìsìn Mr. Badmus aráàlú èbó owó dọ́là ló kó wá o. Mo ti wá gbọ́ wọn ní ẹni tí pásọ̀ wa bá ti sọ fún pé ó máa ń gbálẹ̀ déédéé o ó máa ń ṣe ìrere déédéé o ó máa ń tètè dé ṣọ́ọ̀ṣì o ó máa ń ṣe gbogbo ẹ o yóò kàn mú lọ ìlú èbó. Irọ́ ni o. Irọ́ ni kíni. Bó ṣe jẹ́ lásán ìyá mo lọ ṣọ́ọ̀ṣì kíni. Ọ̀rẹ́ mi. Kíni. Skẹ́lẹ́ bí o. Ẹ ǹlẹ́ o. Ẹ ǹlẹ́ o. Ẹ ǹlẹ́ o. Ọ̀pin ti rin ó dé. Kí ni tẹ̀ mọ́ ń ṣe èmi ò sí ẹ̀ mọ́ fún àdúgbò yín rádaràda yìí. Èmi ò ṣe bá àjọ ń gbélé mi tó ṣe mọ́ ṣe ládàádó sí ní. Ọ̀rẹ́ mi ṣé pé ìwọ náà ò ní pẹ́ lọ ilé òyìnbó láìpẹ́. Ojoojúmọ́ mò ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì wa wọ́n ti fẹ́ gbálẹ̀. lọ́lá alága ọ̀rẹ́ mi fún rẹ̀ ó sọrí rẹ̀ ìwà bọ́ l'Amẹ́ríkà ń bò bá lọ. Báwo ni mo bọ́ mo gbàgbé ẹ̀kan sọ́nà yìí báyìí. Orí ẹ̀ burú olòṣì ó bẹ̀rẹ̀ tí ọmọ ráre kinu. Ó yóò jẹ́ ń pẹ́ dé ṣọ́ọ̀ṣì. Àǹtí ẹ rọra o. Àǹtí Rọ́lá alága. Ẹ pẹ̀lẹ́ ọmọ àdúgbò ẹ pẹ̀lẹ́. Ojú yín dán o. Ó ti pẹ́ tí mo ti rí yín tẹ́ ti wá sí ọ̀nà àdúgbò wa sí kò sí. Kò sí nǹkan kí ló ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ni mo gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ pé chọ́ọ̀chì lẹ́ẹ̀kan ṣẹ́jẹ̀ rí bẹ́ẹ̀ ń wò mí ó ti pẹ́ tí mo ti ń wá pé chọ́ọ̀chì wo mo lè máa lọ tí màá ti máa gbàdúrà sọ́lọ́run lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n á ní mi mọ̀ bí ẹ lè ju ibi tí ṣọ́ọ̀ṣì ń wà so èmi náà lè máa wá sí ṣọ́ọ̀ṣì yín. Ẹ̀yin fẹ́ lọ ṣọ́ọ̀ṣì. Mi ìparọ́ ọmọ àdúgbò òun mi kì í máa lọ chọ́ọ̀chì. Ọmọ àdúgbò. Ẹ má wo pé irọ́ wa mi ì ṣèyàn burúkú náà táwọn èèyàn bá ṣe nǹkan tí ò dá ládùúgbò kì í jẹ́ kọ́mọ̀ pọ̀ sí nǹkan tí ò dá ni mi náà fẹ́ máa lọ kí tiẹ̀ máa sin Ọlọ́run kí máa ẹ bá ẹ jú ṣọ́ọ̀ṣì yín fún mi kí tiẹ̀ máa wá bẹ̀. Ìdí mango tó wà ní the other street ń bẹ̀. Other street ele. Ẹ nà. Mango tó wà bẹ̀ ṣé kò lè ṣọ́ọ̀ṣì kan bá tọ́kùn ní blue báyìí tọ́fọ̀dà white tape àwọn window ẹ̀ báyìí ẹdú òun ni ó ní aluminium window. Òun ni tí àlejò máa lọ báyìí. Ẹ jẹ́ máa lọ. Ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o. Ẹ káàsán ní àdúgbò yìí mọ́mì dáàdì brọ́dà sísítà ìyìnrere Olúwa la mú wá fún yín pé kẹ́ gba Jésù gbọ́ ní Olúwa àti olùgbàlà yín ọ̀la lè pẹ́jù fún yín mọ́mì dáàdì ọ̀la lè pẹ́jù fún ọ. Ṣọ́kí ọmọ àdúgbò kan rẹ̀ òun náà nígbà wo ló gba Jésù gbọ́. Kò sẹ́ni tí ó lè lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ Jésù olùgbàlà ọjọ́ iwájú yín lẹ fi ń ṣeré Olúwa ti bẹ́ èmi pàdé Olúwa bẹ́yìn náà pàdé ẹ̀rí ó tún gbọ̀dì sí mi ó ń ṣèdí bàlàbàlà wájú pásítọ̀ ó ní ọjọ́ iwájú gidi wọ́n mọ̀ ẹ̀ bó jẹ́ kí n sọ fún ẹ bójó ló ṣòwò á kú bó jẹ́ fìdí pawó wàá lọ o ìmùlẹ̀ mọ́fọ́ láyé o wò
asán mà láyé jẹ́ ẹ̀yin ọmọ ọ̀rọ̀ ní ayé ẹ gba Jésù ní Olúwa àti olùgbàlà yín wọ́n á ní kẹ́ lọ chọ́ọ̀chì jọ Sunday ẹ máa káṣọ jáde máa lè fẹ́ fọṣọ wò ó mọ́mì dáàdì brother sister gbọ́ ọ̀rọ̀ Olúwa gba Jésù gbọ́ kí dáàdì ṣọ́ọ̀ṣì wa lè mọ̀ pé mò ń ṣiṣẹ́ Olúwa bó ṣe rán mi jẹ́ kí n ṣe fídíò Olúwa ṣe kí ni dáàdì èmi rè sà mo fẹ́ kẹ́ mọ̀ pé mò ń ṣiṣẹ́ Olúwa gẹ́gẹ́ bí a ṣe sọ ẹ gba Jésù ní Olúwa àti olùgbàlà yín ní àdúgbò yìí ọ̀la lè pẹ́jù fún yín nítorí tí Olúwa fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ èèyàn tó bá gbà á gbọ́ bíi tèmi Ṣọ̀kí ọmọ àdúgbò báyìí tí mo gba Jésù gbọ́ ní Olúwa àti olùgbàlà wa ẹ wò ó mọ́mì dáàdì tí ẹ bá kú níbo ló ń lọ ọ̀rẹ́ mi níbo ló ń lọ lẹ́yìn ayé yé ìjẹ́ tó bá mọ ọbẹ̀ kó wí fún mi ibo ló ń lọ lẹ́yìn ayé ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa Olúwa ló lè ṣe é Jésù ni olùgbàlà Jésù ni olùwòsàn. ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o. àfúyẹ́ gẹ́gẹ́ tí kò ṣeé gbé o jìgbìnì bí àtẹ ìlẹ̀kẹ̀ kábíyèsí olùsìnbà rẹ̀ ọba tó ju. àlàáfíà o àlàáfíà bọ̀dá ẹ̀ ń pariwo ta lẹ̀ ń bá jà. ẹ̀rọ ilé ìjọ ara oríwo lọ ṣé tẹ́yẹ̀ bá jẹ́ yín lówó tẹ́ bá fẹ́ gbowó yín ẹ̀yin ò ní gbowó yín ni. ìdáná sunlé ìdásọ́ soko. tẹ́ bá dáná sílé tẹ́ dáná soko kò ní sí property ńlẹ̀ mọ́. kí ló wá kàn mí pẹ̀lú tí property ta nìyẹn. ó ń pẹ́ kí tèmi tó ta. ẹ wá kí tí yín wá tó ta ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ náà ṣẹ́rí èmi fẹ́ bá yín sọ̀rọ̀ Jésù mo mú tọ̀yìn wá ṣẹ́rí Jésù Kristi ọmọ Ọlọ́run ó kú nítorí ẹ̀ṣẹ̀ tèmi àti tiyín nígbà tẹ́ wọ́n ń pariwo nítorí owó nìsín tí Bíbélì sì fi kọ́ wa wípé ká fẹ́ràn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa Jésù ní tó bá gbẹ létí ọ̀sùn kó kọ́ tòsí sí irú ẹni tẹ́yìn bá pariwo tẹ́ ń bá jà yẹn tẹ́ bá mú tẹ́ gbá lẹ́sẹ̀ kan gbà ẹ má bínú mo mọ̀ pé kó bá yín àmọ́ ẹ má bínú ẹ má bínú ní tap pé ẹgbẹ́ yẹn lẹ́sẹ̀ kan tẹ́ni yẹn bá dákú kí lẹ fẹ́ ṣe ẹ̀yin máa lọ sẹ́wọ̀n ẹ wá ṣẹ́rí tẹ́ bá ní Jésù ẹ ní pánìkì mọ́ tẹ́ bá ní Jésù gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere ẹgbọ́tọ̀ Ọlọ́run ẹ fọkàn balẹ̀ Ọlọ́run máa ṣe tí ó bá fún yín lówó yẹn Ọlọ́run máa ṣe ṣé wá rí ṣé gba Jésù gbọ́ bẹ́ẹ̀ ṣe wà ẹ gba Jésù gbọ́ ẹ máa ní láti gba Jésù mo bọ̀ tí yín ni mo fẹ́ ṣe o. ẹ fẹ́ gbé mi sí TikTok. mi gbé yín sí TikTok mi ẹni sùn ẹ wá ó yẹ máa wú tẹ̀lé mi dádì ṣé ti rí mo ti ń jèrè ọkùnrin yẹn kan o ẹ máa wú tẹ̀lé mi ó yẹ sọ pé Jésù Kristi mo gbà á gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi mo sì máa gbélé rẹ títí láéláé àmín kí Olúwa kí ó ràn mí lọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́ dádì ẹ rí mo ti jẹ́. Ṣọ̀kí ọmọ àdúgbò àṣírí orí ẹ pé mo jẹ́rìí sórí mo kàn máa ń láìkí ẹ mo máa ń láìkí gbogbo àwọn vibes yẹn bó ṣe máa ń ó ti yé ẹ ọmọ àdúgbò update wo gangan ló wà ń ta tó tún gbé àwọn èèyàn débẹ̀ tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí torí sùtánà lọ́rùn báíbù lọ́wọ́ kò tiẹ̀ kò yé mi mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ni mo ṣe ní màá tiẹ̀ pè é lé ní màá béèrè kí ló ń ṣẹlẹ̀ gangan já mi tán. Jésù ti bá mi pàdé. Jésù ti bá mi pàdé. Ṣọ̀kí ọmọ àdúgbò àjọ wájú gbogbo yẹn lọ fi yẹn lẹ̀ má pe pàdé ẹ lọ́lẹ̀ má tì gan bọ̀ má tì pẹ́pẹ́ má sẹ̀sẹ̀ má mùmùmù má ẹ́ ó yé ẹ náà. Jésù ti bá mi pàdé ni tí Jésù bá yẹ ti bá yàn pàdé aṣọ tuntun àti ìwà tuntun lèèyàn máa wò Jésù ti bá mi pàdé ni. Jésù bá wọ pàdé ọmọ àdúgbò Jésù bá yẹ pàdé wá sórí tí wọn pàjọ wájú gbogbo yẹn lọ ìwọ náà dẹ mọ̀ update tó bá wà ń tàn sìn tó tún lọ òní kò já mi tán gbé mi débẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan. wo àrí pẹpẹ mi ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ju pé Jésù ti bá mi pàdé lọ bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn bó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ ó dàbọ̀ Jésù ti bá mi pàdé mo ti jọmọ Jésù. Jésù ti bá ẹ pàdé àbí èṣe Ṣọ̀kí ọmọ àdúgbò Jésù ti bá ẹ pàdé níwọ̀n tí mo mọ̀ àbí èṣe ọmọ àdúgbò ni dúró mọ̀kan dúró díẹ̀ wá náà wá. ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o ó dé ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o àtúwọ̀n ká níbi tán gbé dáná. ọ̀rẹ́ mi ni wòlíì ni ẹ̀rẹ̀ ṣú ọ̀pá. normally ojú èmi lọ́nu ẹ̀ ni yes olóhùn lọ fà kò sí oríṣiríṣi rẹ́mù tí ò ti dì eléyìí ń jókòó Ọlọ́run jókòó báyìí má jọ sọ̀rọ̀ má jọ ní conversation ní níbi tó gbóná dé àwẹ̀ lọ́sàn àwẹ̀ láàárọ̀ àwẹ̀ lóru nìyẹn àwọn eléyìí ok hello ọmọ àdúgbò ẹ ó ti wà ń tà mò ń bọ̀ sí màá pìpẹ́ alright àrí pẹpẹ kí ló ṣẹlẹ̀. kò mọ̀ ó ṣẹlẹ̀ ṣé o máa tó ṣẹlẹ̀ ń sìn báyìí ọ̀dọ̀ aláyé tá à ń lọ yẹn owó wà lọ́wọ́ ẹ̀ o
ó gbé dání ó pàṣù gan so tó bá ti débẹ̀ wàá ranjú wàá fẹ́ fún wàá ṣe bí wòlíì. ṣó fẹ́ gbéṣẹ́ fún wa ni pé ṣáfẹ́ bá ṣiṣẹ́ kan ni. gbogbo tí mo sọ fún ẹ lórí ìlà yẹn náà ni tí mo bá ẹ sọ̀rọ̀ ní ẹ̀ náà so ìwọ sọ́dọ̀ owó mo fẹ́ kó sọ́dọ̀ owó gangan gidi kí ló ṣe ẹ mo ti gbọ́ nìṣó ìwọ ń wèrè má ṣòfò nìṣó mo ti gbọ́ má ṣòfò nìṣó kó tó sọ fún mi mo ti gbọ́. so àlàáfíà fún mi. Àlàáfíà fún yín lọ sí. kí ni ẹ̀sán kò ṣẹlẹ̀ kí ni ìṣòro tó ń bá yín jà sí. Wọ́n ti. ókè kì í ṣe pé kò sí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó ti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wòlíì ńlá ni ó kàn dúpẹ́ kí wọn náà dúpẹ́ inú alẹ́ sọ ni Pé kí n ṣàlàyé ẹ̀ náà ẹnu onípọ̀ la fi ń gbọ́ pọ̀n tó àlàyé yẹn á tún kùn sọ ju bẹ́ẹ̀ mi ṣe sọ ni. Man of God, nǹkan tó ń ṣe mí lágbára gan o. Ó ní agbára gidi gan. Bẹ́ẹ̀ ṣe ń wò mí kí n tó máa fẹ́ ọmọ làbákẹ́ tí mò ń fẹ́ yẹn mo ní mọ́tò méjì. Mo ti ta méjèèjì. Mo ti fi jẹun. Ilé tí mò ń gbé ń sìn wọ́n ti fún mi quick notice kí n kó fò mí owó tí màá fi san ilé nǹkan ti ṣe mí gan ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. olówó lè san. Wọ́n lè jẹ́ kó yé mi wípé. má lọ jù tí mo bá gbọ́ yín clearly nǹkan tẹ̀ ń ṣe àti jẹ́ kó yé mi wípé girlfriend yìí tẹ̀ ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló fa ogun sínú ayé yín. Exactly. ẹ wá fẹ́ kí mi ṣàdúrà fún yín láti kẹ́ ẹ bá mi ṣe ogun yẹn wọ́n ní pé ẹ máa ń jókòó pẹ̀lú ọlọ́run báyìí ẹjọ́ máa ń sọ̀rọ̀. ẹ nà ó máa ń bójú ọlọ́run àjókòó báyìí òun náà jókòó báyìí wọ́n á jọ àzìlá máa bọ́lọ̀ ní dialogue bó ṣe wà yìí. ẹ̀yin lásìlúṣọ̀ mi báyìí gbọ́kàn ọmọ àdúgbò wòlíì àgbà. ẹ tí de bus stop yín sà. sá. èmi kọ́ ni bus stop yín sà. bẹ́ẹ̀ ni èmi kọ́ ni bus stop. ẹ máa ṣe ogun tó ń bá ń jà yìí ó tíìkì. epic ogun ni ẹ máa ní láti wá àwọn wòlíì gidi. ẹ̀yin náà ni wòlíì yẹn. yes sir ṣe máa gbọ́ mi àbẹ̀lá gidi wòlíì tó strong tó máa bá yín ṣẹ́gun ayé bẹ́ẹ̀ ṣé wò mí mo ṣe gba Jésù kò jíjọ ọ̀sẹ̀ méjì lọ. ẹ máa ní láti wá pásítọ̀ tó mọṣẹ́ torí ìṣòro tẹ̀ ń sọ̀rọ̀ nípa ìṣòro yóò lọ fà ó ẹ wá pásítọ̀ tó jiná tó máa bá yín ṣẹ́gun yín ọlọ́run àgbàdo àná mo ti lọ. kí ló ṣẹlẹ̀. tí o ní bó ṣe wà ẹ́ ó mọ̀ pé ẹni ọ̀wọ́ ni ẹni ọlọ́run ni bó ṣe wà ní síyà. a ní ẹ ti gbóná. mò ń bọ̀ jẹ́ kí n mò ń bọ̀. kí ló ṣẹlẹ̀. ṣó ya wèrè sórí ẹ dàrú orí burúkú wo ló wá dánwò mẹ́ẹ̀ mo ní kó wá budán lámẹ̀ kó wó jáde. ayípẹpẹ let me tell you I don't take nonsense mi ò gbà wèrè o torí pé ọgá aṣọ funfun lọ́rùn mi kò sọ pé wèrè orí mi ti kúrò mo kàn fi pamọ́ ni o torí ó ní nǹkan tí mò ń lé mo ní plan kò ó ṣe torí owó ṣíṣe àti owó bisikíìtì mo ṣe lọ gbaṣẹ́ ìrànṣẹ́ o mo ní plan o mo ní plan o má bàa plan mi jẹ́. tó owó ṣíṣe ló fẹ́ jáde ń bẹ̀ yẹn. mi fẹ́ mọ̀ I don't want to know I don't want to know. ṣé rúmi ló yẹ kó bojú ẹ̀jẹ̀ ń bẹ̀. ọ̀gá fún mi lẹ̀ mo ní mi ṣe 419 mi ṣe àwọn iṣẹ́ bisikíìtì àti sweet mi ṣe yẹn wo jẹ́ kí n sọ fún yẹn wo tí plan mi bá work tí Ọlọ́run bá gbàdúrà mi tán gbogbo yín ló máa lanu ṣáárí tẹ́ǹtẹ́nubọlẹ̀ kí n pé ọmọ àdúgbò ó ń wọ gámẹ̀tì ó ń gbé báíbù ó ń pìsì kiri àdúgbò tẹ́ǹtẹ́nubọlẹ̀ yẹn tó bá jáde tán ó máa fọ́ kò tó wá ṣe pé wà fọ́ nìkan wà á ń jégédégé torí pé kí ni ó lè gbé mi dé ìlú òyìnbó you are mad. ìkan tó máa gbé mi kúrò Nàìjíríà dídìrín. ṣé mi wà nù wọn ni mo wá fẹ́ pé kó wá bá mi budán lákò fẹ́ mi lówó bí o wá ń èmi láyé mi orúkú fún bọ́ ìṣá ọmọ àdúgbò pàlẹ́ òkojú mi jẹ́. ẹni mọ òkó ẹni kò máa mọ ọmọ àdúgbò òde o onínú ire ni kìfẹ́ kíyà ó jọ ọmọlàkejì o. 2v6 kí ló dé. bọ́ báyìí kí ló dé. èmi kí ló dé sórí ẹ pé ṣá mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ ní kí ló dé. kí ló fẹ́. èmi ní 2v6 èmi ní irọ́ ọmọ àdúgbò màdúrà wájú èmi ní kí ló fẹ́ iṣẹ́ ìrànṣẹ́ máa wà lágbára o tẹ́lẹ̀ pé mo ti gba iṣẹ́ ìrànṣẹ́ ṣe wá ń wọnú mi ló ń jáde èmi ní irọ́ iṣẹ́ ìrànṣẹ́ máa wà lágbára Holy Ghost fire mi ní bínú táìmù yìí. màá pè ń bọ̀dà lẹ́yìn tó bá tèmi jẹ́ tán. èmi kò mo bá tiẹ̀ jẹ́ ìwọ ló mú gbálẹ̀ àti láìnà tó sọ di káìtì tó mú ayé ẹ tó fi ń ta káìtì kiri ṣé mi mo ní ọmọ nǹkan rìn ní ta káìtì. ṣé o kọ́ ló ń ṣe. wo tiẹ̀ ní ká gbé yẹn lẹ̀ ṣọ́ọ̀ṣì ta ti kúrò tí mo ti rí ẹ nísìnyí ṣó tí wọ́n bẹ̀ ti pẹ́ náà bó ṣe wá síbẹ̀. mi wà kí n rẹ tèmi bá wà bí o ṣiṣẹ́ olóṣù lọ láwọn táìmù yẹn wá farabalẹ̀ wọ́n ní màá kọ́ máa ń wá sí church pé ó máa ń wá láti ìlú òyìnbó pé ó máa ń máa àwọn èèyàn travel out pé àwọn èèyàn tó máa ń jín ìrere tó máa ń ṣe wàásù tó máa ń ṣe tó bá ṣe ń pé ó máa ń mú wọn travel out ṣé máa yẹn ṣó láì jẹ́ àgbà tó máa wá àbí ṣé wọ́n ti wá.
ìwé ń ṣe ẹ̀yà wèrè ní kí ló ń pa yín lẹ́yìn. Fásilá orí ẹ yìí ní kí ló ń pa yín lẹ́yìn. mi ì sẹ́rí inú fi rẹ́rìn jọ ń torí ọlọ́run tó bá fẹ́ mú yàn lọ ṣé ìwọ náà máa mú lọ. kí ló mi wọn ò lè mú èmi lọ mo máa ti di wòlíì. I'm born again. kí ni wọ́n ti ń wá lọ sí ṣọ́ọ̀ṣì wọ Fásilá ọmọ mùsùlùmí kí ló ń wá lọ ṣọ́ọ̀ṣì àtẹnujẹ máa pa yín ẹ máa rìn kiri ìwọ Fásilá ọmọ mùsùlùmí ọmọ yẹn lẹ́kọ̀ọ́ kò sí wàhálà. ṣo fẹ́ bèrè ọ̀rọ̀ ni àbí ká máa lọ kí ló fẹ́. ó yá bá mi sọ̀rọ̀ bá mi. èmi tún fi sì ń wọlé ló ń lo ó fún. ọ̀rẹ́ mi ti ká lọ jàre bó bá ṣe mú ogun èèyàn lọ sí ìlú èyìnbó ṣérù wọn ní lọ ni. Fásilá ìwọ tó sọ pé rí fíwọ̀n sí ẹ gàdàgbà má wọ̀ rí jẹ́ kí n ṣe fídíò. mo sì rí àkẹ́yìn sí yín o dáàdì iṣẹ́ ìran ọmọ tó ń lọ yìí àwọn ọmọ ìjọ tó fẹ́ máa rìnrìn kúrin ní o àmọ́ mo ti bá wọn sọ̀rọ̀ yín rere Ọlọ́run ẹ wo ojoojúmọ́ mò ń gbé báíbù dání yes sir Ọlọ́run á wà pẹ̀lú yín sà máa tún sẹ́yìn ní fídíò eléyìí náà sì dájú á lè mọ̀ pé mò ń ṣiṣẹ́ olúwa. gbàgbára rẹ̀ wọ̀ mí o ayé agbára la wà yìí o agbára tí kò ṣòlè ká Jésù Kristi gbàgbára rẹ̀ wọ̀ mí o Jésù Olúwa wa Jésù àlàáfíà fún yín tàbí bàbá ọdẹkùn Olúwa wà pẹ̀lú ẹ lọ tayọ ẹ tún jẹ̀yà mọ́sà ẹ ní dààmú ẹ wò ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ sọ nǹkan fún yín mo ní ìgbélé ọjọ́ mẹ́ta ìgbélé ọjọ́ mẹ́ta. ṣé ìwọ kọ́ ló gbé. kẹ́ fìyẹn lẹ̀ let bygone be bygone. àbí wọ́n kọ́ ni kòkò. sàbí bàbá ìwọ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ni Bíbélì mi wí. ṣé ìwọ Ṣọ̀kí ọmọ àdúgbò oníkòkò ìgbélé ọmọ Ṣọ̀kí ọmọ àdúgbò. ẹ wo bí ẹjọ́ torí Ọlọ́run ẹ wà pẹ̀lú mi nínú ẹ̀mí àti nínú ara mo ní ìgbélé ọjọ́ mẹ́ta gbáko inú yàrá mi dẹ̀ mo ti fẹ́ ṣe tẹ́nibọ́dì bá wá béèrè mi ẹ̀yìn mi ò sí lé ẹjọ́. ẹ̀mí mi máa wá pẹ̀lú yín o ẹ wo kẹ́ ẹ lọ pẹ̀lú ìdára rẹ inú yín ò dùn pé mo gba ẹ̀mí mímọ́ sáyé mi gọ́ọ̀bì. ìgbèlí. ẹ kúlẹ̀ o àṣìlì yábọ̀ ni bàbá jà. kélébé kí ló ṣẹlẹ̀. wà ọ̀rọ̀ wà o. wo tó ti rí Ṣọ̀kí ọmọ àdúgbò. wọlé lọ wọlé lọ wọlé lọ sẹ́yìn wọlé lọ. ẹ ṣàlàyé fún mi. wọlé sẹ́yìn. ṣebí ìpàdé ẹ̀ ní Ṣọ̀kí ọmọ. ṣebí ẹjọ́ wà ń dá yìí wọlé. àní wọlé sẹ́ má wọrí yìí ẹ pàdé mi má wọrí yìí wọlé kò sí ládùúgbò wọlé. ẹ kúlẹ̀ o. Masida kili edanda biriye o. Ọlọ́run ṣàánú fún mi wọ́n ti jìyà jẹ́ kí n bá wọn jọrọ̀ ní ayé jẹ́ kọ́nà mi ṣí jẹ́ kọ́nà mi là jẹ́ ká láàánú pàdé mi ní gúúsù láàríwá nílà oòrùn níwọ̀ oòrùn jẹ́ kí n ráàánú gbà lọ́dọ̀ ọmọdé lọ́dọ̀ àgbà lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ aláwọ̀ funfun àtàláwọ̀ dúdú jẹ́ kí n ráàánú gbà ìṣẹ̀dá mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé jẹ́ kí n bẹ́ pẹ́pẹ́ jẹ́ kí n bá gbà mú ṣàánú fún mi orí mi gbà mí ìyà ipò. Ìṣègìrè wẹ́rẹ́wẹ́ ṣẹ̀dẹ̀ yára. Èmi tí mo ti lọ kọ́ rẹ̀ ṣe ń tẹ́ra náà máa ṣẹ́ra. Alo. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé bí ni ilé Ṣọ̀kí ọmọ àdúgbò yìí ibi ló ń gbé ibi ni ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé wọ́n wà ní tábà wọn ni. mi mọ yá o. Alábòsílẹ̀ yìí méjèèjì.
ṣé máa jọ ń gbẹ́lẹ̀ lẹ ṣe lè sọ pé kò wà nílé. bàbá dúdú ọ́fíìsà ó wà nílé. yes ma ẹ jọ ṣé ó dá yín lójú pọ́n wà nílé. ó wà nílé bọ̀dá dúdú ó wà nílé. ó wà nílé. ó wà nílé. ó wà nílé. ó wà nílé jàre. ẹ mú wa dé yàrá wọn. ẹ̀yin kẹ́ mú ẹ nìṣó ẹ̀yin ló lè mọ ẹ mú wọn lọ. ẹ̀yin ló lọ sọ pé wà nílé. ẹ mú wa débẹ̀. mú wọn lọ. lọ́wọ́ ló ní aṣọre dáná báyìí. kí ni ìṣọ̀kẹ́ ọmọ àdúgbò tún ṣe báyìí. sójà ló máa ń gbé wa. ó tiẹ̀ ti bóyá kí ló tún lè. wọ́n tiẹ̀ máa mú lọ wàhálà ìdìbò kọ́ máa mú lọ. ọ̀gá ló ẹni sùúrù ọmọ. kí ló ṣe fún wa gbé kòkò tẹ̀lé kí ló ṣẹlẹ̀. mo ti gbé kòkò ní ẹ máa gbé kòkò yìí lọ. ṣe bẹ́ẹ̀ ní kò sílé. àwọn ọmọ ṣọ́ọ̀kì bíbó ló gbà wọlé náà. costume mi lele. ọ̀gá mo ti fi kòkò ní ẹ mo ti kọ́ máa gbé kòkò lọ. kí ló ṣẹlẹ̀ náà ẹ má pa náà kókó agbára wa lélẹ́yìí. kókó agbára wo ẹ wò ẹ kì í sọ bẹ́ẹ̀ jẹ́ fún yín ẹ kì í sọ bẹ́ẹ̀ jẹ́ fún yín sẹ́yìn bẹ́ẹ̀ ṣe wò wá onífíìmù ni wá àwọn ìjà fíìmù ládùúgbò yìí akọ pọ́ps wálẹ̀ tó pọ̀ ló bá déjọ́ ló bá ná òun pẹ́pẹ́ sí òun ọmọ àdúgbò káwọn àsanwó àfúló tó dé pọ́ps wa. ní ìlú ìbàdí náà. ṣé kókó agbára mà ní. kókó agbára kọ́ kókó ọlẹ́ni. ẹ máa gbé lọ mo ti fún wọn ẹ máa gbé lọ. o fún tani. are you mad or something. ọ̀gbẹ́ni nẹ́sà táwọn ọmọ yìí bá ti ja iṣẹ́ kó o bá tún lọ dìsọ́ọ̀pù wọn pẹ̀lú kòkò kan. mi dìsọ́ọ̀pù èèyàn mọ́. ibi tí wọ́n fojú ẹ rí. mi dìsọ́ọ̀pù èèyàn mọ́ sẹ́ẹ̀. ẹ má fún kí o. ẹ má bínú sá last warning. ẹ máa mú lọ. last warning mo ti gbọ́ sá. ẹ máa mú lọ. wàlá ayé ẹ̀dá o ọ́fíìsì ẹ́síkúsà ẹjọ́ ó yẹ kí ẹ máa mú lọ ní. kókó wà lé kókó agbára. kókó agbára rẹ máa ń irọ́ ni o ní sùúrù o kọ́sítọ́ọ̀mù náà wọn àbí kò yé mi o. ṣọkí ọmọ àdúgbò. ìwọ tó ṣe bí fàndà ó jẹ́ wàá ṣe bí pẹ́ẹ́pẹ́ẹ́ pọ́ùn ní bá ṣàkíyàn ṣé tó bá sẹ́tẹ̀ bẹ́ẹ̀ àtẹ́lẹ̀ sínú yìí tó lè jẹ́ méjì. kí ni ṣe ń gbà tó wà ní. ìlú ọkọ báyọ̀ wẹ́ kọ́mọ̀ sí ìgbéraga ni jésù ti gbà kó sónú ayé mi. pẹ̀lẹ́ ìyan pọ́tẹ́bù. ó jẹ́ ṣe bí bá ṣàkíyàn. ṣe sẹ́rẹ̀ ọmọ lálọ́ mi. mo já wọn kókò ni. ó já wọn kókò. olóògùn kú ọ ló sọ fún wọn pé mo wà ní. sikẹ́lẹ́ olóògùn kú ọ nínú àwọn méjèèjì ló sọ fún wọn pé mo wà ní. tó yẹ kó wọn pé ìkànnì wọn ló máa ṣe mo sọ pé kẹsàn-án pè mí sílé ó ti wáyé pẹ́ẹ́nì tí ìgbẹ́lẹ́ mi kọjá mẹ́ta tó yẹ kí n jáde náà ìrọ̀lẹ́ pátápátá lẹ́jẹ́ kọ́ wọn kọ́ wọlé kọ́ wá gbé wọn. ìgbélé kò yé mi. ta ló sọ pé mo wà ní. ẹ wọ ẹ ká sọ àwa nílé yìí o ẹ ká mọ orí burúkú tá a máa ṣe o ẹ ká mọ orí burúkú tá a máa ṣe o mo já wọn kòkò ni ó ti lọ nìyẹn ṣáà ti gbọ́. ẹni èèyàn lálọ́ mi. kò yé mi mọ́ o. kò ṣe dúró mà tí. ọ̀rọ̀ ìwé ìyé mi mọ́ o. ìgbà ṣọ́ọ̀kì. ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o ó dé ọmọ àdúgbò tí bàjẹ́ Pastor Good ẹ wá sà yẹsà ẹ wá sà yẹsà kí ṣó mẹ́ta sà àlàáfíà Ọlọ́run máa wà pẹ̀lú sà Ọlọ́run á sọ agbára dọ̀tí sà yẹsà ẹ má bínú mo dé church nísìnyí wọ́n wá sọ fún mi pé dáàdì travel ti ẹ̀kọ́ ló dùn mí sà wọ́n ní Mr. Badmus báwọn náà ti travel pẹ̀lú àwọn tó fẹ́ kó travel out mọ̀ nkẹ́ how come ṣórúkọ mi ò sí nínú list wọn ni. báwo lẹ darapọ̀ mọ́ wa tẹ́ ti fẹ́ kórúkọ yín wà nínú list àwọn tó ń kó lọ sílùú òyìnbó. azao na how possible is that ẹ má bínú pé mo ṣe ìbò sá how possible is that dadi tí o bá ṣe pé bíbélì sọ pé ìwọ má ṣe fẹ́ wọ́n kan ẹni fàmì òróyàn mi sà ó possible kí sọ pé orin yóò pè sá kí fún yín láwọn mọ́rò kan jẹ kò wá òkè náà. Pastor Ṣọ̀kí. yes sir kò wá òkè. ṣó lè tó yẹn. ó lè jù bẹ́ẹ̀ lọ sà ok nínú àtijọ́ tí mo ti dénú ìjọ yẹn sà ní àtijọ́ tí mo ti dénú ìjọ yẹn ta ló ṣiṣẹ́ tó mi no màá jí ìrere lọ èmi màá ṣiṣẹ́ ìránṣẹ́ màá jèrè ọkàn màá preach màá wàásù màá ṣe gbogbo ẹ̀ no mo ṣiṣẹ́ náà kò sẹ́ni tó ṣiṣẹ́ tó mi màá ṣe fídíò mo sẹ́ni gbogbo ẹ̀ sí dáàdì ó ti wá jẹ́ pé ó kọ́ mi sí list àwọn tó kó travel. Pastor Ṣọ̀kí ọmọ àdúgbò. sá. ṣé nítorí pé ẹ fẹ́ lọ sílùú òyìnbó lẹ ṣe darapọ̀ mọ́ ìjọ wa ni àbí ẹ fẹ́ ṣiṣẹ́ fún Olúwa. ẹ wò dáàdì mi lè parọ́ fún yín o èmi ò join church yín torí Ọlọ́run o torí pé mi fẹ́ lọ US mo ṣe wá join church yín o torí nǹkan tí mo gbọ́ mo ṣe wá join church yín o èmi ò ní time o ta ló ní time kó máa jí ìrere kó máa lọ church kó máa ṣe wàhálà káàkiri torí pé nǹkan tí mo gbọ́ ni ó wá dìṣẹ́ wá sọ pé kínní. torí ìlú òyìnbó lẹ ṣe darapọ̀ mọ́. torí ẹ̀ ní sà torí ẹ̀ ní sà. kì í ṣe torí pé ẹ fẹ́ ṣiṣẹ́ Olúwa. God call me ṣé God call me. Pastor Ṣọ̀kí. sà. èrè kí ni fẹ́nìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀. ẹ fẹ̀mí lẹ́sà ẹ fẹ̀mí lẹ́sà. Pastor Ṣọ̀kí. sà. torúkọ yín ò bá sínú ìwé àwọn tó fẹ́ lọ sílùú òyìnbó torúkọ yín bá wà nínú ìwé ìyè ní paradise ńkọ́. dájú ẹ fèrè ọ̀hún lẹ̀ ẹ ká máa jẹ́ látàyè no ẹ ká jẹ́ sọ́wọ́ wa látàyè ẹ fèrè ọ̀hún lẹ̀ ṣé ti dọ́run rí ni ṣé ìmọ̀ bí ayá ló wà ń bẹ̀ for everybody ẹ fi wé ṣé nǹkan tó ń dùn mí sà aṣọ tí mò ń wọ̀ yìí tó bá yẹ pé mo ti fi ṣe àwọn nǹkan tí ọ̀rẹ́ mi arípẹ́pẹ́ fẹ́ kí n máa fi ṣe ni sà má ti lówó gan-an bọ́bọ́ ti wò pé tí wàá travel out tèmi náà kúrò ní àdúgbò tí mo jọ ọmọ ìlú òyìnbó wá
ọmọ àdúgbò in London ọmọ àdúgbò in America ọmọ àti ẹ̀kọ́ lọ fà àwọn tèmi máa bó lọ fà Pastor Short. èmi náà fẹ́ máa jáde mo fẹ́ ẹ wo gbogbo tẹ́ ẹ̀ sọ yìí nítorí ìlú òyìnbó lẹ ṣe ń wọ aṣọ. torí ẹ̀ mo ṣe wá join ṣọ́ọ̀ṣì yín sà torí pé mo gbọ́ pé wọ́n ní wọ́n mú yàn ṣàfù mo ṣe wá join ṣọ́ọ̀ṣì kò ṣe pé bí a torí pé kí ni. kódà Pastor Short ọmọ àdúgbò ẹ ṣe sùúrù ẹ ti wà nù Jésù báyìí ẹ má wulẹ̀ fọlọ́yìn sílẹ̀ mọ́ ẹ tẹra mọ́. ṣé tẹ̀yìn bá tún ṣe gbogbo wàhálà ṣé mo wò bí yá tó bá tún di next year máa mú mi lọ. ẹ máa sọ wípé apẹ́kọ́ tó jẹun kò ní ṣe kí ni kò ní jẹ́ ẹ wọ apẹ́kọ́ tó jẹun ti ń jẹjẹkújẹ o ó ti ń jẹgun eléegun gan mi tá a bá dé yín sí. ẹ wo Pastor Gold kò lè yẹ yín jàre èèyàn ṣe wàhálà pé kíní ẹmọ ẹfẹ lómi l'Amẹ́ríkà ṣé mo gbọ́ náà torí Ọlọ́run ṣé sọ́sọ. iṣẹ́ tó lọ́wọ́ máa ṣe ni kò gbágbára ẹ bá ṣe sùúrù ga o. Òde ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o. Òde ọmọ àdúgbò tí bàjẹ́ bọ́lẹ̀ o. Àtúwọ̀n ká níbi tán gbé dáná irọ́ tí bàjẹ́ bọ́lẹ̀ o. Ojú tó lé ojú tó kó màmá ni tí bàjẹ́ bọ́lẹ̀ o. Ọmọ àdúgbò lọ́sọ̀ nígboro tí bàjẹ́ bọ́lẹ̀ o. Ọmọ jọmọ lọ ọmọ gbọ́mọ.